ọ̀nàrẹ́bù ọ̀gbẹ́ni Odulatẹ tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Ṣàgámù nípínlẹ̀ Ògùn ti sọ di mímọ̀ pé òun yóò tẹ̀síwájú láti máa ṣe ìfẹ́ aráàlú títí dé ibi tó ní àpẹẹrẹ. ọ̀nàrẹ́bù Odulatẹ sọ pé ìfẹ́ aráàlú tó jẹ òun lógún tóun sì ń ṣe ohun tí aráàlú ń fẹ́ ló fà á tí gbogbo wọn fi nífẹ̀ẹ́ òun. Odulatẹ ló sọ̀rọ̀ yìí lọ́jọ́bọ̀ tí í ṣe tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 25 oṣù kejì ọdún 2024 níbi tí iléeṣẹ́ Amebo Communications ti fi àmì ẹ̀yẹ dá a lọ́lá. I had to present the award of excellence from Amebo Communications to Ọgbẹni Odulatẹ. Gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ tó ṣe dáadáa jùlọ nípínlẹ̀ Ògùn ní sáà yìí, Odulatẹ sọ pé òun mọ rírì bí àwọn ará ìpínlẹ̀ Ògùn ṣe dìbò yan òun nínú ètò ìdìbò tó wáyé lórí ayélujára tó sì jẹ́ pé òun ni wọ́n mú. Láìpẹ́ yìí ni àwọn alákòóso iléeṣẹ́ Amebo Communications gbé ètò ìdìbò kalẹ̀ láti fi mọ pàtàkì iṣẹ́ tí àwọn tí wọ́n fi dìbò yàn nípínlẹ̀ Ògùn bí wọ́n ṣe ń ṣe sí, léyìí tí àwọn alága ìjọba ìbílẹ̀ náà wà ní ara wọn níbi tí Odulatẹ ti jáwé olúborí. I want to say thank you to you, thank you to the management of Amebo Communications. And I want to say this is a real privilege given to me, and I am accepting it with the whole of my heart. And this is just to say to me that I have to do more. And as I have promised in the past, and I have kept to such promises, that we will show and give to our people the dividend of democracy. And now we are making such a promise again, that we will do more to make our people proud. And I want to especially thank people who deem me fit to vote for us, to show to us that they are really with us at all time. Thank you, thank you, thank you, and we promise we will continue to make you proud. Thank you so much.